wọ́n ní gbọ́dọ̀ pa ń gà ú ni o. Tọ́pẹ́ wọ́n ní pọ́ǹgà pa ni o. Orí wọn ní pákó ló ń ṣe. Ẹ jọ̀wọ́ ẹ máa ṣe dáwọ́ lóhùn irọ́ ni. Tọ́pẹ́ gbogbo kò tọ́ta bá sọ. Àtọ̀fà tọ́ta bá ta. Ọ̀tá ló máa bá. Àdúró tọ̀ lọ́hùn. Èlì kò fò láéláé. Ó tún aládùn sọ fún wọn pé gbogbo kò tọ́ta bá sọ. Ọmọ àtọ̀fà tọ́ta bá ta. Ọ̀tá ló máa bá. Àdúró tọ̀ lọ́hùn kò ní kò fò láéláé. Ẹ sọ fún wọn pé ó sì máa dùn jù báyìí lọ, gbogbo ìyá ti mọ̀ eléré ńlá ní Tọ́pẹ́. Àní mo sì máa dùn yùngbà jù báyìí lọ, gbogbo ìyá ti mọ̀ eléré ńlá ní Tọ́pẹ́. Onítọ́pẹ́ ló ti kà ń fòun sílẹ̀ ni mo ti yàtọ̀. Tọ́pẹ́ ló bí kéré agbáná kí ni bàbá yín. Ẹ jọ̀wọ́ ẹ má lọ gbé Gẹ̀ẹ́sì o wa. Ẹ má lá píopíó. Ìyá lọ́jà ìyá mẹ́lọ̀ tá a gbé ń dẹ̀mọ́lẹ̀ ní Tọ́pẹ́. 14th of August 2025 tó bọ́ sọ́jọ́ Thursday. Abẹ́ni ríà lọ́jà lábúlé Ẹ̀gbá Tọ́pẹ́. Number 1 Port Street off Agbe Road. Tọ́pẹ́ náà ti ká bàbá Túndé. Lọ́dọ̀ bàbá onírìíyá náà láàyò. Olùgbàyè wá sí òye ọkọ̀ tó lò gbàlá. Èèyàn Tọ́pẹ́ náà ti ká bàbá Túndé. Àdìtọ́pẹ́ ló ti kà ń fòun sílẹ̀ ni mo ti yàtọ̀. Hello Tọ́pẹ́ ló bí kéré mi agbáná kí ni bàbá yín. Ẹ jọ̀wọ́ ẹ má lọ gbé Gẹ̀ẹ́sì o wa. Ẹ má lá píopíó. Tọ́pẹ́ wọn má lá píopíó. Wọn má lá píopíó. Gbogbo wọn má lá píopíó. Wọn má lá píopíó. Okay. Oya náà tó bá lówó jayé bí ìrìà mágara. Tó bá lówó jayé bí Pablo Magara. Tó bá lówó jayé bí Pablo Magara. Tó bá lówó jayé bí Ria Magara. Jayé bí aṣíwájú ẹ̀gbọ́n Tọ́pẹ́ náà ti kájọ Magara. Ọ̀rọ̀ mi dọ́wọ́ ẹ̀. Ọ̀rọ̀ mi dọ́wọ́ ẹ̀.
ọlọ́run ọba gbogbo àgbáyé ọ̀rọ̀ mi dọ́wọ́ ẹ ọ̀rọ̀ mi dọ́wọ́ ẹ ọ̀rọ̀ mi dọ́wọ́ ẹ ọlọ́run ọba gbogbo àgbáyé ọ̀rọ̀ mi dọ́wọ́ ẹ. ọ̀rọ̀ mi dọ́wọ́ ọ̀rọ̀ mi dọ́wọ́ ọlọ́run ọba gbogbo àgbáyé ọ̀rọ̀ mi dọ́wọ́ ọ̀rọ̀ mi dọ́wọ́ lọ́wọ́ ó dọ́ọ̀lọ́ ọlọ́run ọba gbogbo àgbáyé ọ̀rọ̀ mi dọ́wọ́. torí bákan sílẹ̀ ẹ̀dá ti dúró ó ti dúró. àní bákan sílẹ̀ ẹ̀dá ti dúró ó ti dúró. ẹ̀dá àdàmọ̀ sáré ọlá lójoojúmọ́. ọmọ ẹ̀dá àdàmọ̀ sáré owó lójoojúmọ́. ẹlòmíín sáré ó lọ fọmọ ṣẹ́ṣọ́. àlùbáríkà ẹlòmíín sáré ó lọ fi ìyá ṣẹ́ṣọ́. àsìkò láyé ọmọ ìyá ẹlòmíín ò tiẹ̀ kánà mọ́ o. ìgbẹ́nà fi jẹ búrẹ́dì ẹlòmíín ń gbó bí ajá ni tèmi tọ́pẹ́ nítorí ìkíni. láláì mọ pákó sílẹ̀ ẹ̀dá o èlé tàṣí láyé. pápá láláì mọ pákó sílẹ̀ àwọn ẹ̀dá èlé tàṣí láyé. láláì mọ pákó sílẹ̀ ẹ̀dá o èlé tàṣí láyé. ọmọ Hùsàírù lórúkọ nìkan ogun ràkúnmí lọ ó tún gbójẹ dání tó ṣẹlẹ̀ láyé ọjọ́ bó ṣe wá débì kan ọ̀rọ̀ ikú ló rántí. ó ṣe èméjì sọ̀bọ̀ lọ́hùn nígbà yẹn onídèdè alàmákú àṣà tí mọ̀ o ó ní ṣùgbọ́n mo wòye èèyàn tó ti kú tipátipá tán ti kú ó tán jẹ́ra ó ní ṣe pọ́sibú fọlọ́hùn tààlà ó ní ṣe ṣeéṣe fọlọ́hùn ọ̀gá ògo gbogbo egun tó jẹ́ra kó lóun máa tún wọn tó kóun wá sọ wọ́n dẹ̀dà kóun tó máa ṣe ìdájọ́. lọ́lọ́run bá rán máa lága kan sí ó ní kó lọ bá kó lọ pẹ̀mí ẹ̀fọ́ ọgọ́rùn-ún ọdún ó jẹ́ tó gbé dání ìyẹn tí ìyọrù kú lálá. ràkúnmí ẹ̀ tí wàá jẹ́ rà tó tójí ìgbà tó jí tọ́lọ̀ lọ́ọ́ bá nà kú ẹ̀sọ̀ sí i olóòtú gba owó tó ti sùn sí i Hùsàírù bàbọ̀ lọ létí pé láti òwúrọ̀ yìí títí dọ́sán yìí ni mo ti sùn sí i. ló bá bójú ràkúnmí ẹ̀ tó ń gbé kiri ó rí pé ràkúnmí ti kú ó rí pé ó ti jẹrà ṣálọ̀ lọ́hùn bá sọ fún. ọmọ ìràwé onímọ̀ kó ọlọ́run bá wọ̀n sí odidi ọgọ́rùn ọdún sálọ ti sùn síbi pẹ̀lú yálẹ̀nu lọ́bọ̀ ọlọ́run ó pàṣẹ pé kí ràkúnmí ẹ̀ tún padà dódìdì Hùsàírù bá tẹrí bá bọ̀ lọ́hùn ìláyé
ọlọ́run lémi sáti ọba àlékún ọlá ìṣe máa gbé ìdìde tí máa fi ṣèdájọ́ nìyẹn. mo ṣe ní pápá fọlọ́hún o. lọ́lọ́dún ọgbà fọlọ́hún o. ọgbà fọlọ́hún o ọgbà fọlọ́hún alhamdulilayi ọpẹ́ ọpẹ́ fọlọ́hún ọpẹ́ fọlọ́hún alhamdulilayi ọpẹ́ alhamdulilayi ọpẹ́ o. lọ́lọ́dún ọgbà fọlọ́hún o. kápẹ́ gbogbo bá a ṣe lọ o ọlọ́run ló ń ṣọ́ra o alhamdulilayi ọpẹ́ ọpẹ́ fọlọ́hún ọpẹ́ fọlọ́hún alhamdulilayi ọpẹ́ alhamdulilayi ọpẹ́ o. alhamdulilayi ọpẹ́ dọ́pẹ́ alhamdulilayi ọpẹ́ o. we are entertainment alhamdulilayi ọpẹ́ alhamdulilayi ọpẹ́ torí pé wọ́n ní náà ti kà burú gan á ní sí kàdé burú gan nìyẹn. wọ́n ní dọ́gba burú gan wọ́n ní wo kárí ṣédà sókè níṣẹ́ náà ni mo máa ń ga o wọ́n ní mo máa ń ga pa ọmọ mi ò dẹ̀ kí n ṣe bẹ́ẹ̀ èmi ò dẹ̀ kí n kápá o pẹ́pẹ́ ọlọ́run ló ń ṣàánú mi ẹ̀yin kankan lẹ máa ń ṣàánú mi ẹ̀yin kankan lẹ máa ń ṣàánú mi ọlọ́run ló ń ṣàánú mi ó ní òtútù ló ń jẹlé pé kò ní sàríwó jẹlé pé bá wa jẹ ṣinṣin àríwó. ọmọ ìṣinṣin ló ń jẹlé pé kò ní sàríwó jẹlé pé bá wa jẹ ṣinṣin àríwó. àsìkò láyé tó jẹ́ Ibrahim ló ná mi ló ọjà gbọ́gbọ́ èèyàn tó yá mẹ́lọ́lá àsìkò. ìsókè ìgbòlá. àsìkò láyé Ibrahim ọmọdé èèyàn tó gbọ́dọ̀ ti kà lásìkò ẹjọ́ tó yá mẹ́lọ́ tó jẹ́ ọdọ́gbọ́n èèyàn tàlù bá rí kà lákòrò lé tó bá falùkà tó dínú ètò ń gbọ́ná àsìkò ìbá ìmọ̀mọ̀ ọmọdé tọ́jú ọmọ alájà dáadáa èèyàn tó bá falùkà tó dínú ọgbọ́n èèyàn tó kó olórí bàbá olówó dábẹ́ ó gbọ́ ìwọlé yọta àbókí àkóró lé o alùbáríkà lágbègbè. ìdúró market ọmọ tí sì dábà ọmọ sẹ́gbò wọ́ọ̀mọ̀ ní àbókí àgọ́rẹ́ lé o alùbáríkà làgbègbè. ìwọlé yan títí di àríyárí yìí o lẹ́nu bọ́dà lágbèrè lé. ìyàyọ̀ mi dé mi mìíràn pẹ̀lú ṣàìpọ̀ ọjà máa jẹ ní ibà ìmọ̀ ìdè rọ̀bàrọ̀bà gbòdògbòdò mi mẹ̀sí àbúrò tẹ̀pọ̀ àdúgbò tá a ṣeré àwọn ọmọ tààlà láti fi ọ̀gá aláàjì ẹ̀bà láti fi ọ̀gá olórí ọ̀dọ́ jẹ́nẹ́rálì lágbègbè. ó ti ṣẹlẹ̀ lẹ́bẹ̀ẹ́ àdúṣàlẹ̀ nígbà. ó ṣe ọmọ tí sì dábàá yéṣu. owó yá mẹ́lẹ̀ tó ń bọ́ dọ́gbọ́
èèyàn ta ló bá rúkà lákòrèlè arápọ̀ ni náà tó ní ìṣòṣò mọ́ èèyàn tó kànáà tún kà arápọ̀ ni ẹjọ́ tó yá mẹ́lọ ìlú kúrò èèyàn tó kọ́ tó tàfà lùtàjú nínú ló jẹ́ bẹ́ẹ̀ ẹjọ́ tó yá mẹ́lọ tó jẹ́ tọ́pẹ́ oní tọ́kẹ́ náà tún kà wà gbọ̀ngàn tọ́pẹ́ èèyàn tí tọ́kẹ́ náà bò ṣe yé káṣí o sí náà bá dùn ayò ilẹ̀ owó tó tàfà lù lọ kí ń bọ̀. ẹ lọ́kọ̀ ẹ bá lọ́kọ̀ jẹ́ kí n máa gbọ́. ọmọ sàkánná bẹ́sì ó gbọ́ orí ọ̀dọ́ náà bò sóyè ká sinimá dìrà. ọ̀gá wa sì dey give up push up we dey pray for you o you no go fall. total value ọ̀gá wa sì dey give up push up we dey pray for you you no go fall. Oya tó tà wọ́n ló jọra wọn. Kò jọra wọn, wọ́n ló jọra wọn. Kò jọra wọn, wọ́n ló jọra wọn. Kò jọra wọn, Ó jọra wọn. Tó tà fàlùdájú nínú mọ̀mọ́ rí wa. Àlùbárí kàlà ké lórí ìwọ̀n ní á. Ẹjọ́ tó yá mẹ́rẹ̀ tó bọ́ tọ́pẹ́. Wọ́n máa lájà kú kalẹ̀ ìwọ̀n mọ̀ pé. Oṣù gbòdògbòdò mi mẹ́sì iye ṣe wọn. Ọkọ̀ táyọ̀ mi dẹ̀ bá mi kàdùn ní àwọn. Happy birthday Narias. Èèyàn ti ilé kan ọba yìí ṣe wà. Amúlùdùn lè kọ́ ọba yìí ṣe. Oṣù ọmọ tí sì jábàdé òdòdó. Ẹjọ́ tó yá mẹ́lọ́mà gbogbo. Ẹjọ́ tọ́kọ̀rọ̀ ti dàgbà bò ó. Ó ta lẹ́nu bàbá lọ́ládé. Aládé nítorí mo ló tàǹtà. Ó tó tó. Otu ọmọ tajúwájú ọmọ àló tàǹtà òdòdó ó ti lè dòdò ó ti dà ilé sí o àṣànàtì ó sùn tí o àṣànàtì á. Ìbúrò market ọmọ Mushin original ẹ̀ṣọ́ bẹ́ẹ̀bì ògbọ́ àṣànàtì ògì dògè á. Ìbúrò market ta èèyàn tọkọ lóye. Àlùbáríkà lágèrè lè tètè. Ẹ ṣàfẹ́ máa sá lọlé. Ìwọ́n kẹ́ ṣáma. Ó káyé yẹn ló ṣàìdì rẹ̀ á. Wọ́n kẹ́ ṣáma lábúlé Ẹ̀gbá o. Ìwọ́n náà ti ń kà yẹ lò ó. Bàbá ẹlẹ́dẹ́lé náà tó ń gbọ́ná. Òjò yá mẹ́lọ bàbá kan tọ́kọ́. Ojú yẹn ló ṣàìdì mọ̀mọ́ rí á. Ó ta lẹ́nu àgbọ̀gbọ́n tó gbé. Yẹ́lò mo ní pé ọlọ́kadà máa sọ wọlé mo ní pé kò. Tírí wíìlà má dá sẹ́nu mo ní pé kò. Yẹ́lò ó yá sí mi lọ sí mi mọ́. Mo fẹ́ lọ rá ẹni tó dá mọ́. ó yá sí mi lọ sí mi mọ́. Ẹ̀dọ̀ láwọn ẹni tó dá mọ́. Sí mi lọ sí mi mọ́. Ẹ̀dọ̀ láwọn ẹni tó dá mọ́. Sí mi lọ sí mi mọ́. Ó ti pọ̀jù náà. Yẹ́lò ṣàìdì bẹ̀rẹ̀ dodo. Ẹ̀ṣọ́ máa tó ní ìṣòro náà. Òye yí àwọn ẹlọ́mà àbúrò. Síbí. Bàbá ẹlẹ́mọ́ tó ní ìṣòro délé. Ìwọ náà ti gà dọ́gbọ́dọ́gbọ́. Òye yí àwọn ẹlọ́ ẹ̀lẹ́rìá. Arógun bó àti oṣù òdi o. Ọmọ Tolú ọmọ Mùsùlùmí o president. Ẹlẹ́mọ́ tó ní ìṣòro délé. Ẹlẹ́mọ́ tó ní ìṣòro mú. Ọkọ lórin bàbá gbọ́gbọ́gbọ́. Arógun èmi ò ṣe bá fọlọ́fọ́. Èmi ò ṣe bá fọlọ́fọ́. Ó ti dé ti dé. Ó yá dá sí ẹ̀bọ̀. Olú ọmọ àgbà lóṣòdì o. Ó tú. Wọ́n jáde yá mẹ́lọ̀ yá Arógun. Àgbà ní ṣógunlẹ̀ ọ̀gá o. Arógun bá dóṣe òdi oṣù. Ọmọ Tolú ọmọ Mùsùlùmí Àyìndé. Èèyàn ti yá lọ́jà iye ṣe wà. Ọmọ president
ògbọ́ ọmọ Táyìndé Musiliu ọ̀gá wa ẹgbẹ́ tó yá mẹ́lọ bàbá lóní pọ́lú àmọ́ Musiliu mi ẹni tẹ́ lé wípé kó ṣubú èèyàn tẹ́ títí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ iṣẹ́ Ọlọ́run ò bàjẹ́ olú ọmọ làlájì tó ṣe nọ́mà ó yá mi sókè ọmọdé ló ṣe Táyìndé Musiliu ó ṣe nọ́mà all station and settlement wọ́n ti settle ẹ̀ àtolú ọmọ àtàlájì ṣéèkó ṣéèmù ní o ó ti lọ bẹ́ẹ̀ ó ṣe nọ́mà májò lọ áńgà gbogbo ṣókúlẹ̀ ó ṣe nọ́mà wọ́n ti dójú tẹ̀lẹ́kọ̀ arógúnsá ó ń bẹ́ẹ̀ ó ṣe nọ́mà ó rí alájí wálé tẹ́ kó máa mi ó máa ṣe ó láyọ̀ yóò ṣe wo ó kárí wálé tẹ́ kó máa kó kárí Àyìndé àdómi dòdò wálé àbàdàn ọmọ tó ń bọ̀ jíire o arógun bá a dojú òdi àwà o ìwọ̀n tó yá mẹ́lọ máa bọ̀gbọ́ dọ́gbọ́ ọmọ olú ọmọ Musiliu Àyìndé dọ́gbọ́ ọ̀pọ̀lọpọ̀ náà progress gbogbo Naija ẹ̀rí dọ́gbọ́ náà ti ká àbàtúndé oní gbogbo àwòká òtókè ìfẹ́ni kankan olú ọmọ Musiliu ọ̀gá o. Ètù ọmọ dájúwájú 60 by 120 yóò tún lóṣù ọmọ onílẹ̀ mọ́lẹ̀ yóò tún. Àlọ́gùnsá báwa ni ó yàtọ̀ jọ lẹ́nu pátẹ́lẹ̀ bọ̀. Aláṣẹ Movavat company aláṣẹ Movavat èèyàn tó ń ṣọ pàdé ní ọmọ Musini CEO aláṣẹ Movavat property aládé èèyàn yá mẹ́lọ bàbá tó dé òkè ó ní pé wọ́n ti yọ ó ti lọ wọn lè dá padà sọ pé ó ti lọ. Ọlọ́run má jọ bọ̀ jàjẹ́. ó ṣe aláṣẹ Movavat property òtù gbogbo àgbàdo. Adémọ́lú ó ti mọ̀. wọ́n mọ̀ tàtíwájú my brother ayọ̀jẹ̀ wà. ẹ sọ fún ọ bẹ́ẹ̀ kò sógun má kó sọ̀tẹ̀ mọ́ ò dọ́gbọ́n. wọ́n mọ̀ tíwájú ọmọ kábíyèsí mi ṣì lò lágbà ẹ̀dùn wa. ẹ bá ń tọ́jú egungun ìwọ̀n bàbá olóró dọ́gba. ẹ̀míà ọmọ ikọ̀ ó jámọ̀ òwò yá mẹ́rọ̀ ní gbogbo ọ̀hún. ìwọ̀n bàbá olóró dọ́gbadọ́gba. ọmọ ṣètọ́jú Cisco dáadáa o. aláṣẹ Movavat property O2 iléeṣẹ́ tiwa nìyẹn tọ́nítọ́ní wọ́n máa kíta sáwọn náà láàtọ̀ ìwọ̀n bàbá olóró mi àti ẹjọ́ tọ́pẹ́ náà ó tún ká bá àbọ̀pọ̀ òun tọ́pẹ́. ó yá O2 tọ́pẹ́ náà tún kà fóun sílẹ̀ ni mo ti yàtọ̀ tọ́pẹ́ náà ti kéré mi àgbàdo kí ni bàbá jọ̀wọ́ ẹ má lọ gbé kẹ̀sí o ẹ̀ má lá pípó ẹ̀ má lá pípó O2 ẹ̀ má lá lápíópíó ọkọ̀ olórí ẹ́sítà ó ṣe aláṣẹ Movavat property ó ṣe ọmọ títa síwájú ọmọ kábíyèsí ní ìṣílò ìmùlẹ̀ rí entertainment tó ṣe ẹ tọ́jú pàfọ́mì nínú o ogun àgbáyé tó kọ́ fújì o èèyàn tó kànáà ti kà yóò ṣe wọn aládùnà mi lódodo òdodo ìwọ́n tó yá mẹ́la o ìwọ́n tó kẹ́nà ojú kàmá àgbẹ̀gbẹ́ ẹgbẹ́ tó yá mẹ́la o ẹ̀mọ́lá ẹ̀mọ́ta tó yá sí ọkọ̀ ọ̀kadìgá ọkọ̀ ojú tó kẹ́mí ọkọ̀ àtìṣọ́lá o tọ́jú aládùn mọ́tò àgbàdo ọmọ tàlùbáríkà mọ́ fi ọ̀gá ọmọ tàbíwájú kókó àgbàdo aṣíwájú sóhun kan bọ̀lọ̀ ká ńlá o kò sí tó àìlè kó àìtè máa lọ ṣe. O2 fílẹ̀. aláṣẹ Movavat property yóò ṣe. aládò O2 ọkọ lórí ẹ́sítà ẹgbẹ́ tó yá mẹ́lẹ̀ tó jẹ́ tọ́pẹ́
nínú rẹ́kọ̀dù tó bọ́ lọ́lọ́ láti máa gbé sókè ìmùlẹ̀rí entertainment wà á bá rí àná orí ọgbà alájà etí màmá ayé ìtúndé èèyàn tó ń gbẹ́nu tí ká mú pa mọ́ CEO Mover Property O2 aládò gbogbo àgbàdo ẹjọ́ tó yá mẹ́lọ̀ bá dùn dé ẹgbẹ́jọ olúwa múṣọ eégún ńlá èèyàn tó yá mẹ́lọ̀ tọgbẹ́ yóò ṣe wá èèyàn tó gbẹ́ dàrí bòbá tọgbẹ́tọgbẹ́ ọmọ ìṣètọ́jú Cisco dáadáa ẹ bá tọ́jú ẹ̀mí yóò ṣe mú èèyàn tó gbẹ́ náà ti bàbá tọgbẹ́tọgbẹ́ ajá tó bá pọ̀ ọmọ àwo Cisco ọmọ àdúgbò ajá tó bá pọ̀ ọmọ àwo ilẹ̀ ló dà ṣùgbọ́n tó fún báwọn canvas ó yé dizanania tó bá wọn ta poli ó ta sí àmàní. ó dùn gan ó fi yóò pọ̀ gan. ó sì aláṣẹ mú favat eré sì pọ̀ níwájú ó sì máa ń sílé ó sì máa ṣe gbéyàwó ó yá mẹ́rọ̀ ọ̀dọ́gbọ́n àwa la ti ń ṣe bọ̀ ẹjọ́ kan lómi tí ẹ̀ ṣe tiwọn ó bá fẹ́ sílé àwa la máa wà ó tù ó sì aláṣẹ mú favat wọ́n kọ́ lè di fún ẹ́sítà yóò ṣe wọn ó ń talẹ̀ ó ń talé ó ń ralẹ̀ ó ń ralé ó sì aláṣẹ mú favat property èèyàn tó yá mẹ́lẹ̀ ò dọ́gbọ́ o èèyàn tó fẹ́ dàrúgbó yóò ṣe wọ́n bá ń tọ́jú balẹ̀ wá sí o dáadáa dámi lọ́lẹ̀ bá ń kálù kó ṣe wọ́n o àìjẹ́ tó yá mẹ́lẹ̀ bá gbọ́gbọ́dọ́gbẹ́ ó ní pé èèyàn ti wá ní jáyà kò màmá kí gbà náà ṣẹ̀ṣẹ̀ má ṣe wèrè o. Thank you so much Ado. èèyàn tí wọ́n ní ìjáyà kò màmá kí n bá náà ṣẹ̀ṣẹ̀ má ṣe wèrè. ó ṣe alájà kú níjà máa mi alájẹ. èèyàn bàbá olóró dọ́pẹ́ tọ́jú àìsàn tó dáadáa. ó ta lẹ́nu máa gbọ́gbọ́gbọ́. dọ́pẹ́ náà ti bàbá òkòwò. bàbá tọ́lá ní káwọ́ òdòdó dọ́pẹ́. ó gbọ́ bàbá Naija wọn láti dọ́gbẹ́ náà ti bàbá Jọlá. bàbá kan láti báwò Àjàó ọmọ tẹ̀lé ìdánlọ́bọ̀ ọmọ níyàn lọ́wọ́ ṣẹ́niyàn ó pàpọ̀pọ̀ ó ṣẹ́niyàn. ṣàlórí ẹ̀ bàbá Naija ọgbọ́n tiwa Naija amúdá èzùbù èèyàn bàbá Túndé olúwa múṣàn ọmọ ṣe tọ́jú ẹ̀mí àìyàn bàbá Túndé Cisco ọmọ Mushin èèyàn tọ́gbọ́n náà ti ka olùkọ́ ẹ̀jọ̀sọ́ ẹ̀míà ẹ̀tún dá padà sórí ilẹ̀kùn. bàbá Nàìjíríà ẹ kọ́ lù wọ́n báwa nà kó ṣe pẹ̀lẹ́. wàhálàdó aláṣẹ mú bá property ọkọ lórí Esther CEO ẹ̀míà èèyàn gbogbo bá dàgbà dó. olúwa múṣàn èèyàn tọ́gbọ́n náà ti ka ẹjọ́ tó yá mẹ́lẹ̀ o ọmọ ṣètọ́jú Cisco ọba lọ́ládé ẹ̀míà ọmọ tó bá má gbógun sẹ̀ ọmọ taládé ó tù aláṣẹ mú bàbá property ó ṣe ìjọmọdé ìṣòfò èèyàn tó yá mẹ́lẹ̀ o èèyàn bàbá bá tún dé ó ṣe ẹ̀míà onítọ́gbọ́n lólórí èmi ló wá bàbá tọ́lá nìkan o èmi náà fẹ́ gbọ́. Ọlámilẹ́kọ̀ wọ́n fàgàrò èèyàn bàbá lọ́ládé. Ẹrù gbọ̀ngàn náà ti bàbá gbọ̀ngàn. Gbẹ̀míládé kábíyèsí ọba ni. Èèyàn tọ́kọ̀ náà ti kàdé mi ládé. Gbẹ̀míládé kábíyèsí oṣù hàn. Èèyàn ti lẹ́kọ̀ọ́ ọba yóò ṣe mú. Èèyàn tábùlùdù lẹ́kọ̀ọ́ ọba tòdòdó. Ẹjọ́ tó yá mẹ́ràn ọ̀dọ́pàá o. Èèyàn fẹ́ dírá ní ilé epo màmá lóṣù. Gbẹ̀míládé wà múlùdù inú mi dùn. Amúlùdù inú mi dùn. Ọlámilẹ́kọ̀ ọba ọkọ̀ tí mo fi ra mi ìṣúgbẹ́. Èèyàn tọ́kọ̀nà ti kà ó. Èèyàn tó ń yá mẹ́lọ. Èèyàn Gbẹ̀míládé ọba ní inú mi dùn. Èèyàn tọ́kọ̀nà ti kà ó. Amúlùdù onítọ́gbọ́n lólórí ya. Ọkọ̀ tó tiẹ̀ pọ̀ o.
ọkọ̀ títí ẹ̀ pọ̀ lọ dá o. Àdóniládé ọba ní àwọn. Ìwọlé ẹjọ́ tó yá àmẹ́ lọ. Ó mọ ní èmi ní òye àmẹ́ lọ bàbá lọ́ládé. Nígbà ìbùgbé ti dé. Oh my God. Ó yẹ ṣe bílẹ̀, òkèlè, bódà bàbá nù. Ó ní pé tápá náà tún ká bàbá Bọ́lá lé. Ẹni bá ti kẹ́kùn tó ti dé. Ọmọ lábọ́ ìdúró, owó bárídọ̀, ó gbọ́, ó ṣíwájú pé tọ́pọ̀ máa fún àjẹ. Orí àbọ̀tún tó dùn, ṣùgbọ́n ìjó tó ta, ó ta lẹ́nu dáta lọ́gbọ̀n gbogbo orí kò mú sáré o. Tọ́pẹ́ táwa ti mọ̀ ti pẹ́, ó ti pẹ̀kọ̀ pẹ̀lú àkọ́tún rí. Olùgbàlà, ó gbọ́, ó ṣíwájú pé tọ́pọ̀ máa fún àjẹ. Orí àbọ̀tún tó dùn, ṣùgbọ́n ìjó tó ta. Ó ta lẹ́nu dáta lọ́gbọ̀n gbogbo orí kò mú sáré o. Tọ́pẹ́ táwa ti mọ̀ ti pẹ́, olùgbàlà sí ó ti pẹ̀kọ̀ pẹ̀lú àkọ́tún rí. Olùwàyè ló ní wípé mi ò sọ ẹ má máa sọ mi ò ṣọwọ́ṣọwọ́ ọmọ ṣọwọ́ṣọwọ́. Orí ọ̀tọ̀ yóò tún dé. Bàbá Rihanna aláṣẹrí alive aláṣẹrí instrumentals aláṣẹrí liquid store aláṣẹrí afa ó jábọ̀ olùwàyè á sì wà á. Bàbá kékeré tí ò ṣe bí gbé aláàánú mẹ̀kúnnù ó gbọ́ èèyàn tí Bọ́lá Pasuma o èèyàn tí kò ṣùgbọ́n ṣáìdì à èèyàn tí tààlà ò máa láìka o èèyàn tàtà ẹ̀rẹ́ mísìlẹ̀ bàbá lè èèyàn tí táì kọ́rẹ́ǹsì ní akọ́dé ẹ̀tọ́ ti wálé dákun máa dá ìdó láyọ̀ èèyàn tó gbẹ́ràn ti kà á wálé. Ibi tó ń bẹ lẹ́yìn ìyọ̀yọ̀ tó ń bẹ níwájú àgbàna kíni ẹ̀ ó ti pẹ́ ń bẹ aláàjì wálé dákò mà o èèyàn ti dákẹ́ náà ti kà o èèyàn tàlùkò tó jẹ́rẹ́ mi sìn níjà mi èèyàn tàlájì mú rí ọmọ mádégún alábí nítọ̀dà yóò ṣe wọn. Ọ̀gá gbogbo lórí ohun tó fẹ́ ni pé ògbọ̀n everybody sábà gbádùn lọ. Ohun tó lùgbà ìfẹ́ ní pé kí gbogbo wa kájà má gbádùn là. Wípé ọmọ ṣiṣẹ́ tó bá lọ́pọ̀ lọ kó já má gbádùn lọ o. Àwa ń gbádùn o, àwa ò kì í gbà o. Àwa ń gbádùn o, àwa ò mọ̀ ọmọ o. Wọ́n já lọ́rùn kò káyé. Wọ́n já lọ́rùn kò káyé. Olùgbà káwa ṣá má gbádùn o, àwa ò ká náà o. Ọ̀pọ̀ tàyé tí máa ma o bàbá tó ń bọ̀ o. Owó bàbá rẹ̀ á ná tú o òun ló ń kí ẹ o. Ìwọ́n tó gbọ́ràn tí ká o òrà ń gbádùn a. Bọ́bá lo lórí ọ̀rà ń gbádùn a. Olùgbàlà ògbọ̀ èmi ò sọ ẹ má máa sọ mi ọ̀rọ̀ náà ọmọ sọ̀rọ̀ náà. Ojú ọmọ ńlá gẹ́gẹ́ wọ́n kọ́ tàbí bá bàbá ńlá àti rí president téèyàn bá náwó kò ní gbọ́wọ́ o kò sí ẹ lálẹ́ yìí àti rí president. Ojú ọmọ ńlá pẹ̀lú Sunday lọ́jọ́ tó yá mẹ́lẹ̀ yọ ọmọ ńlá ìwọ́n bá pé olórí wa rọgbọ́n olú ọmọ gbogbo tó gúnlẹ̀ àǹgà wọ́n mọ̀ èyí yá mẹ́rin ọ̀dọ́ gba o bájú àǹgà ní ṣé múlẹ̀ hàn bàbá yahoo jọ̀wọ́ mọ̀ ń bọ̀ àná èyí yá mẹ́rin ọ̀dọ́ gba o èyàn tá a dúró mi yọ̀ǹgẹ̀ gbogbo wọn ẹgbẹ́ tó yá mẹ́rin ọ̀yà dúró mi hàn àwọn ọmọ olú ọmọ pírẹ́sìdẹ̀ntì yọ ọ̀gá o. Ẹgbọ́jú arógun bá dóṣe òde àwò CP ẹgbẹ́ tó yá mẹ́lẹ̀ ọ̀yọ́mọ dáadáa
oṣù aládùnkù kalẹ̀ òótù ọmọ búẹ̀ ìbúrò judgement ẹ̀bùn palẹ̀mọ́ ọdún 17 lóníwáyà èyí àwọn ẹlẹ́ọ̀mọ àgbọ̀gbọ̀ pẹ́pẹ́ lọ́jọ́ Sunday tó ń bọ̀ yà olú ọmọ tí ó gúnlẹ̀ ló ná èèyàn lẹ́gbẹ́ mi dẹ́bí ìradò lágbègbè àlàyé ojú mi ń gbó kò sọ́wọ́ fẹ́ mo ṣẹ̀ṣẹ̀ dé ní mò ń kanra gan àti president àti vice president bọ́ọ̀bà ti yọwọ́ kò sọ̀rọ̀ mò ń kanra ní mo kanra dé ní ẹjọ́ torí Ọlọ́run àgbọ̀gbọ̀ òdàkọ́ òyà mẹ́lẹ̀ ọ̀dọ́gbẹ́ mo tọrọ àlàáfíà fún ẹ olùgbà ìwáṣù mo tọrọ àlàáfíà ọ̀pọ̀lọpọ̀ àlùbáríkà ọkọ̀ ti dàyé ti máma yóò bàbá tó ń bọ̀ lọ́nà ọ̀gá wa àlùbáríkà 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 sí iṣẹ́ mi mo sádùnú àwọn àṣírí àbò ọmọ bú ẹ àṣírí àbò àlùbáríkà sí iṣẹ́ mi mo sádùnú ọba. ọmọ bú ẹ ajé wọn kì í débẹ̀ aládùúgbò ti kà tó ń gbádùn ojoojúmọ́ sálárà ń gbádùn èmi ò wọ́rì tèmi kan bẹ̀rẹ̀ lápò mi mò ń kanra lọ́wọ́ tí ìgbàgbọ́ mu ṣe tọ́gbọ́n mi ò ní polóṣà bẹ́ẹ̀ bá náwó kò sáwọ́ fẹ́ lálẹ́ ẹ̀míà wíṣàmọ̀ Cisco ọmọ àdúgbò ọmọ balùbáríkà sí iṣẹ́ mi mo tádùn lù àwọn àṣírí àbò oògbò balùbáríkà sí iṣẹ́ mi mo tádùn lù àwọn. Ẹ̀rù dọ́gba náà tún ká ẹ̀mí ti lọ nìyẹn. Wọ́n kárí ẹ̀ṣọ́ ọmọ àdúgbò. Ẹjọ́ tó yá mẹ́lọ̀ yóò jẹ́ ẹ̀ṣọ́. Ẹ bá gbọ́dọ̀ bàbá owó ẹ̀yẹ bá ẹ bá wa. Ó ṣẹ̀ṣẹ̀ máa tó ní ìjójó wọn. Ọmọ mo ṣe ọ̀ríjìnà. Ìwọ́n dọ́gba náà tún ká ẹ̀mí ti ẹ̀ṣọ́. Ẹjọ́ tó yá mẹ́lọ̀ ọba ọ̀gbọ̀ngbọ̀ngbọ̀. Ẹ̀ṣọ́ èmi ò lè gbàgbé àdúgbò. Ènìyàn mọ̀ mo ṣe. Ẹ̀ṣọ́ èmi ò lè gbàgbé àdúgbò mi ènìyàn mọ̀ mú sí. Lónìí ibi kíbi tóbi bá gbà ènìyàn mọ̀ mú sí. Ẹ̀ṣọ́ Kasim ẹniwì àtẹ́bí bá dẹ̀ wá àṣẹ máa pariwo gbogbo sórí ilé láti kẹ́sọ̀rọ̀ òde ènìyàn mọ̀ mú sí. Àwa làwa ń kẹ́sọ̀rọ̀ òde ẹ̀ṣọ́ orin tí wàá bẹ̀rẹ̀ sọ̀rọ̀ ìjọni èyí olórí ẹ̀ṣọ́ tó ń bẹ̀rẹ̀ lájò wá dé olórí ẹ̀ṣọ́ tó ń bẹ̀rẹ̀ lájò wá dé ẹ̀ṣọ́ tó bẹ̀ ká sí mi mọ̀ ọ̀rẹ́ èyí tó mọ ẹkùn máa tó ní ìjọba ẹ̀ṣọ́ tọ́jú sàmì kìkà kó nọ́mbà 1 ní Múṣì àjìnà ẹ̀ṣọ́ tọ́jú sàmì kì dáadáa ọlọ́run tó ti bẹ̀rẹ̀ rẹ̀ kẹ́ máa sáko wọ́n ti bẹ̀rẹ̀. Wọ́n ti bẹ̀rẹ̀ kọ́ ajáko. Ẹ̀ṣọ́ wọ́n ti bẹ̀rẹ̀ kọ́ ajáko. Cisco wọ́n ti bẹ̀rẹ̀ kọ́ adẹ́mọ́. Aládé wọ́n ti bẹ̀rẹ̀ kọ́ adára. Ọlọ́run wọ́n ti bẹ̀rẹ̀ kọ́ ajáko. Ẹ̀ṣọ́ sọ fún ọ pé kòtò ní ìṣẹ̀lẹ̀ ládùúgbò tiwa láéláé. Gbogbo àlàmọ́ ló dandan ni. Roka boss ọmọ pẹ́ ọmọ ti dá investors O2 aláṣẹ mobile property ọkọ lórí yẹ káńtà yóò ṣe wọn èèyàn bàbá olóró campus ó ṣe orí ló mọ̀ máa tó ní ìjójó òyìnbó tó ta mọ́tò yóò ṣe wọn èèyàn tọ́pọ̀ náà ti ká orí ló mọ̀ olùgáwú lórí òwe bàbá tó dé tọ́pọ̀ náà ti ká bàbá bọ́ àti gbọ́
tó bá lówó jayé bíi Pablo Magara. lẹ́gẹ́rádò alùbáríkà kú kalẹ̀ yọkọ̀ lóye òye tó wọ̀. lẹ́tọ́jú ọmọ alájà alùbáríkà thanks for coming. oye yí àmẹ́lẹ̀ ẹ̀bùn appreciate. oye tó bá balùbájú nínú ìní ọ̀jí. lẹ́tọ́ mìíràn ló ná ọmọ tó máa ní sábẹ́ lágbègbè o. ilẹ̀ òrádò lẹ́gẹ̀ẹ́ o. Rẹ̀mí oníbà mo sì ń bọ̀ wá. Ìyá mẹ́lẹ̀mà gbẹgbẹgbẹ. Ojú lẹ́tọ̀ mìíràn dé òyòyò. Ògolúwa movement. Alùbárí kakú kalẹ̀ lágbèrè lè o. Oyún ta àsìkò láyé. Ọ̀gbọ́n wá. Ọ̀gbọ́n tú. Ọ̀gbọ́n tírì. Èmi lọ̀gbọ́n fọ́. Gbòdògbòdò mi mẹ́tì iye tó wà. Oyún bàbá olóró ọ̀dọ́gbẹ́ lẹ́gẹ́ mìíràn dò nínú. Ó ná ètò ìwé mi ìsàbẹ̀ ọ̀tọ̀ òdòdó tó. Rádò ọmọ tògó ẹ̀mí ni tò máa. Olúwa tóbi lọ́ba. Ọmọ ti tògó ẹ̀mí ni tò máa. Olúwa tóbi lọ́ba. Champion ṣùgbọ́n lọ́hùn lójó rí bẹ́ẹ̀. Ẹ bá mi gbólúwa tóbi. Ọmọ ilé ọmọ Àyìndé ṣùgbọ́n lọ́hùn lójó rí bẹ́ẹ̀. Ẹ bá mi gbólúwa tóbi. Ríà àánú lárí gbà o. Ìrọ̀rùn ti dé. Olúwa tóbi lọ́ba. Wàjà ẹ pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́. Silent àtúnṣe lórí ìgbà. Kò sájà kan ní ìgbà. Olúwa mú bẹ́ẹ̀ mú mọ́ ọ. Ẹ̀sùn sáyé. Ó ṣe àlùbáríkà alákérélé. Ọmọ alájà. Ọkọlé orí rẹ́kọ̀dù bíi tó bá lọ́nà ọ̀sẹ̀ òdọ́gbọ́n. Olúwa movement orí tọ́gbọ́n mo ti gbọ́ bẹ̀ kaná. Tọ́gbọ́n tó bá jiná náà ti tàtẹ́ bá láàtọ̀. Ó dùn gan ìyá mẹ́rẹ̀ ọ̀dọ̀gbọ̀dọ̀gbọ̀. Ọmọ lámì ìsọdún ìbọ̀jú wa. Ọkọ̀ àbí bá mi dojú ìyó ṣe mú. Èèyàn tó gbọ́nà ti bá yọ ọmọ lá. Bàbá ọlá máa gbádùn lọ ọjàre. Èèyàn tó yá mẹ́lọ́ bá fúdà. Bá ń tọ́jú àjà inú iṣẹ́ máa dáadáa. Èèyàn bàbá olóró dọ́gbọ́ o. Èèyàn sàgá tóbi sọ bá lọ́rùn wa o. Ẹgbẹ́ tó yá mẹ́lọ́ dọ́gbọ́dọ́gbọ́. Ẹgbẹ́ tó yá mẹ́lọ́ bá fún mi. Èèyàn one day tó já ló máa yóò ṣe wa. Èèyàn bàbá yahoo Màṣá. Ẹgbẹ́ tó yá mẹ́lọ́ ọmọlá ò ṣe wa. Ojú ọmọlá mi ìdándodo ìgbòdo. Ẹgbẹ́ tọ́pẹ́ náà tún kàwé bàbá tún dé. Ọmọ àlè tá a lẹ́nu máa kó tọ́pẹ́. Bóyá máa tó lọ́ọ̀ gbọ́dọ̀ ìwé ọmọ ńlá. Àní mo ní pé Àjàyí ní sẹ́mà ẹ máa gbádùn. One day tó jẹ́ àlómà ẹ máa gbádùn. Sàkíyà tóbi sọ́ba lọ́rùn ẹ máa gbádùn. Ọmọlá èèyàn bàlá ó àkàlà ẹ máa gbádùn. Èèyàn tọ́gbẹ́ náà tíkà ẹ máa gbádùn. Ọmọ lámì Sunday mi èèyàn bàbá èèyàn owó pẹ́rídán ló ná. Ayé pẹ́rídán ló jẹ́. Ọmọ lámì Sunday mi èèyàn bàbá èèyàn owó pẹ́rídán. Ọmọ ikò ayé pẹ́rídán ló jẹ́. Ó kárí ọkọ tàbí bá bàbá Déọlá. Ẹjọ́ tó yá mẹ́lọ̀ ọ̀dọ́gbọ̀ oṣù. Oṣù ọmọ lábẹ́ ìbọ̀dọ̀dọ̀ òdòdó dákọ́. Àlòtá lẹ́nu bá gbọ̀gbọ́n. Oṣù ọmọ lábẹ́ ìbọ̀dọ̀ ìmọ̀gbà fún ọ. Tọ́jú bàbá ìyàwó dáadáa. Ẹgbẹ́ tọ́gbọ́n náà ti bàbá gbọ̀gbọ́n. Àlòtá lẹ́nu bá gbowó dábá. Tọ́gbọ́n ló lórí ní ìsẹ́yìn dábá.
balẹ̀ ọmọ òsì máa tó àti ìhù balẹ̀ ìyá wa ìwọ́n ta ló kó jẹ́ pé náà ló pa ọmọ. àmúlùdùn lẹ́kọ̀ọ́ ọba èèyàn ti gba àmúlùdùn yéjé èèyàn ti gbà yé onílẹ̀ ẹgbẹ́ ti sọgbọ́n onílẹ̀ dáadáa. èèyàn tún bá ọmọ pẹ́ ó ká mi mọ́nú apartment ó ṣe tó dáa ó tún fò owó lẹ̀ fún mi bàbá tó dé ó ṣe lè mọ bá àmọ́ gba ọmọ tó ṣàrà nínú pápá ẹgbẹ́ tó yí àmẹ́lẹ̀ ọ̀yọ́ lámìlẹ́kọ̀ọ́ o ẹgbẹ́ tọ́pẹ́ náà ó tún ká bá ọmọ òun tọ́pẹ́ ó ní kó lọ bá má lọ bá ó lọ bá má lọ bá ó lọ bá má lọ bá wọ́n ní gbẹ́nu sí díẹ̀díẹ̀ ní má lọ bá ọjà yẹn ò kí sọjà ọmọdé má lọ bá. kó bẹ́ẹ̀ gbọ́ kó bẹ́ẹ̀ ṣá wàá balẹ̀ ikú ló jẹ kẹ̀kí ó ti ṣe ni o. wọ́n ní gbẹ́nu sí díẹ̀díẹ̀ ní má lọ bá ọjà yẹn ò kí sọjà ọmọdé má lọ bá. wọ́n ní gbẹ́nu sí díẹ̀díẹ̀ ní má lọ bá ọjà yẹn ò kí sọjà ọmọdé. torí mo ní kámúlùdùn inú mi dùn kámúlùdùn inú mi dùn ọlámilẹ́kọ̀ọ́ ọ̀tá ọkọ̀ mọ̀tòlá ní incident èèyàn débiládé mórí ẹ̀ èèyàn tí ìgbà ìmọ̀ orí ẹ̀ agbára ṣe iye ó kárí o èèyàn sọ pé onílẹ̀ o èèyàn tí ìgbà ìmọ̀ ó kárí o èèyàn tún bá ṣàkọ ọlámilẹ́kọ̀ọ́ ọba ó kárí ọmọ alájà tọ́jú àlùbáríkà lákérélé àsìkò láyé tó àìmọ́ ó dábàá àlùbájú ìdúnìyà èèyàn tó sáré mi kọjá amúlòdùn ọmọ ìtasálàwà ìtasálà ọmọ fẹsí olùkú mọ́tò èèyàn náà gbọ́dọ̀ ti ká sọ fún wọn kó tá a lẹ́nu amúlòdùn ẹrù oyin àmẹ́lẹ̀ òótọ́ tí mo sọ pé dáńtá òtótó. ẹ̀ṣọ́ ọmọ múṣí ọmọ àlọ́ dáńtá òtótó ó ti fèdè tó ó ti dá ìwé sí o ọgbọ́n ó sùn ti àṣànà sí o. ìbílẹ̀ àṣànà tí ó kí bó pé ó sùn ní. mo ń kọ́ra mo ń kọ́ra gan. ó ṣe àmọ́ pé ní ìṣẹ́ ti ìyẹn ṣeun alájà mọ̀ pé ní ìṣẹ́ ti ló ń ná àmọ́ pé ní ìṣẹ́ ti mọ̀mọ́ rí wa lẹ́bi oníbàmọ̀ tó níṣòro ọmọ oníbàkẹ́ kiri òní oṣù àmọ́ pé ní ìṣẹ́ ti ìyẹn ṣe mọ̀ èyí yá mẹ́lọ́dà ẹ̀ẹ́dẹ́gbọ́n àmọ́ pé ní ìṣẹ́ ti mọ̀mọ́ rí wa ó yá sẹ́ẹ̀sì ó ní ọlọ́mọdé bèbí o ọlọ́mọdé yẹ díẹ̀ o. ó ní ọlọ́mọdé bèbí o ọlọ́mọdé yẹ díẹ̀ o. wà ní ọlọ́mọdé bèbí a ọlọ́mọdé yẹ díẹ̀ o. ó yá sọ́ọ̀tì lónìí láńbẹ́bẹ́ gbọ́dọ̀ wọn ní làlágbá. èèyàn rẹ̀ bí ó ní ìbà ẹ̀fún gbogbo rí alédì president rẹ̀sí gbogbo rí alédì vice president dà ẹ fèsì eléré tó ẹ fẹ́ náwó fún amọ̀gbẹ́mí sẹ́yìn ìwé tó hàn èèyàn rẹ̀ bí ó ní ìbà ẹ̀fún ẹ jọ mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ṣẹ́ ni o mo ṣẹ̀ṣẹ̀ dé láti tráfù ní ẹjọ́ wọ́n o
mi ò fẹ́ rí tọ́ ọmọ ní ìlàgbọ́ wa. ta ló yẹ kó jẹ́rù. ara ń kan mi. ọmọkùnrin mi sọ̀rọ̀ sí rẹ̀ ọmọ ọgbẹ́ kó jẹ́rù. kò jọ́ èèyàn yìí. ọmọkùnrin mi sọ̀rọ̀ sí ọ̀rọ̀ rí a. real lady president real lady president judgement bàbá bẹ̀. ẹ̀rọ yá mẹ́lẹ̀ àbúrò tọ́gbẹ́. ó jòkèlè. ó kárí rẹ̀ mi ní rí ìṣeré o. ọmọ náà kò jẹ́rù. ọmọ tó ní báyẹ̀kùn rẹ̀ mi o. president wa rè vice president wa rè secretary da. èèyàn bọ̀ láṣadé mi bèbí ìyóde. ẹ̀rí dán èèyàn yìí. ẹ fèsì eléré tẹ́ fẹ́ náwó fún. ẹ̀rọ ìdáká náà ti kàbà àgbẹ̀gbẹ̀gbẹ̀. Báyàwó. ó jòkèlè. Bọ́kàn náà ti kàbà àgbẹ̀. bàbá tọ́lá ní káwọn tó òdodo. yóò tá a lẹ́nu bàbá lọ́ládé. ṣé real ladies president ẹ̀ṣẹ̀ àdúgbò president ti gbé wa àti rẹ̀mí ríṣe ọmọ ní ìbáyọ̀mọ̀ ọ̀rọ̀ rẹ̀ ìyàbọ̀ kò jẹ́rù. a máa ṣe ó máa nọ́mà bàbá tọ́lá ní káwọn tó òdodo. àwọn tèmi ti ganu síbẹ̀ yẹn wọ́n ti gánú. lágbo tọ́pẹ́ ní èrò pọ̀ gan. wọ́n kára kan. èmi kan máa gara débẹ̀ ni ó fẹ́ kára. mo fẹ́ forí gbé wọn débẹ̀ ni òòyà mo fẹ́ forí gbé wọn débẹ̀ ni òòyà ìlẹ̀. wọ́n ti gánú síbẹ̀ yẹn. máa gbé wọn débẹ̀ jẹ́ kọ́ bá. gbé wọn débẹ̀ jẹ́ kọ́ rí. bẹ́ẹ̀ 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 bẹ́ẹ̀. mo fẹ́ forí gbé wọn débẹ̀ ni àwọn. Oya, mo fẹ́ borí gbé wọn débẹ̀ ni. Oya. oṣù aláṣẹ movavat ọmọ bú ẹ̀. gbé wọn débẹ̀ jẹ́ kọ́ bá. òtù lọ́ba lọ́ba ní mọ́ba. ọkọ lórí esther ẹ̀mí hàn. bàbá naija máa tó ní ìjẹjẹ wọn. ó tì. gbogbo ògbólú amúfẹ́ gbogbo inú kí ọkọ lórí ìwà mọ́ṣọ̀. ìgbúrò market ọ̀pọ̀ pẹ̀lú gbogbo ẹgbẹ́ gbòdògbòdò mi mẹ́sì ìjẹjẹ wọn. lọ́ba lọ́ba ní mọ́ba. bàbá naija owó yá mẹ́lọ́mẹ́ ọ̀gbọ́gbọ́gbọ́ yéésù fún lóní èsòbè nóbi wọ́n máa ń ṣó wọ́n máa ń yọ. èsòbè nóbi smart inú lórí wọ́n máa ń ṣó. tọ́pẹ́ mo pérédé kẹjọ́ ọjọ́ mi bóyá mélòó nìkan tó lẹ́tọ́ dance kó lọ pé bàdí ẹ wá ìyàwó ẹ wá lọ pé màmá lọ pé bàbá ẹ kó para lé yìí kó ní kán jáde ẹ jọ ó mi ò gbọ́ payá ẹ jọ mi ò débi rí ẹ jọ àkọ́kọ́ léyìí o ẹ jọ ẹ jẹ́ ká pàdé mi ẹ jọ èkó ló ti máa gbọ́ ẹ jọ ẹ̀gbá ló ti máa gbádùn ẹ jọ wá o bàbá lọ́ládé èmi ni bọ̀dá dúdú lẹ́kan bọ̀dá òòyì mọ́ ṣá lórí ẹ̀ bọ̀dá dúdú ẹ wo bọ̀dá dúdú ọmọ bọ̀dá dúdú ó mọ ní àṣírí kan tún bẹ́ẹ̀ lápò mi ò tí bàbá ti fún mi ọkọ̀ láti gé ó ní kí n tẹrí bàbá làgbà kí dẹ̀ wá rí bọ́mọdé kí dẹ̀ máa gbé ṣá lórí ẹ̀ yóò sùn fòrò bí máa kàn ibi tó bá kù sí bàbá nàìjíríà yóò sùn fòrò tó bá kù sí amúdá yóò sùn fòrò gbogbo tó gbé ètò ògbèrò ògbèrò dọ́gbẹ́ wàá sanwó ní náà tí bá dọ́gbẹ́ bàbá nàìjíríà yóò sùn fòrò àmúdá ọmọ rí ẹ̀ta tó nà ọmọ rí à ó jà múdá yóò sùn fòrò ọmọ rí èèyàn dọ́gbẹ́ náà ti kalẹ̀ àmúdá ẹ̀rí oyè àmẹ́lẹ̀ òdòdó ó jà múdá yóò sùn fòrò ọmọ rí wálé tán kó máa ọmọ ìyá mi yo. kò yé wọn tó yé wọn kò yé wọn. ṣe sórí ẹ̀ inú mi ló dùn. ó ṣe láyọ̀ àbáfẹ́lá. àìdè bàbá naija ṣe lè rí 50 billion ìyá mi. inú mi ló yè. bàbá naija ó dẹjọ́ ṣe lè rí 50 billion
ó tí ẹ béèrè ọmọ bú ẹ ìbúrò judgement ẹ kú palẹ̀mọ́ ọjọ́ Sunday tó ń bọ̀ ó béèrè wípé kí ni mo fẹ́ fi ṣe Tọ́pẹ́ mo fẹ́ fi Bùgánì Tọ́pẹ́ mo fẹ́ fi Bùgánì o bàbá nàìjà yóò ṣe fún ọ̀kúndà bàbá pẹ́ mi kú kalẹ̀ oṣù wọlé oṣù wọlé àná mi tó ń kọrin oṣù yóò kú kalẹ̀ ìyá ìwé gbámú akọ́là fọmọ́ olórin gbogbo oṣù dánjẹ́ tó kọ́ fújì yóò ṣe wò ó akọ́là fọmọ́ olórin gbogbo ẹrù tọ́gbọ́n náà olórin gbogbo tọ́gbọ́n yóò tó bá lówó jayé bíi tọ́ndà mágara. Bọ́njẹ́. Ọmọ alájà gúdú jámà ni o. Àwọn alájà jájájájá jẹ́jẹ́jẹ́jẹ́ gángan. Aisha orí dákàdọ̀ ti kà màmá náà. Àwọn alájà jájájájá jẹ́jẹ́jẹ́jẹ́ gángan. Àwọn eléyìí wọ́n ò jẹ́ fi mí ṣeré èmi gan omi wọ́n ta yín. Àti pé àṣàrò ni wá àti ìjọ rògbò ti pẹ́. Ẹ bá lùlù ẹ̀ èdè òní fi ẹ̀ ṣáà àti ìtàwé máa ń já ẹ̀. Wémi gan òní dáwọ̀ àti ìlàyé èmi yo. Ẹ má bójú jẹ́ bóyá. Bẹ́ẹ̀ni náà nìyẹn. Bàbá ẹ̀ṣọ́ ó dùn. Àmúlùdùn lẹ́kọ̀ọ́ ọba èèyàn tún bá. Bàbá ẹ̀ṣọ́ jíde. Ó kárí àlùbáríkà wọ́n kò lé. Èmi ò ní fi ń ṣàwọn àti ìtàwé máa ń já ẹ̀. Èmi gan òní dáwọ̀ àti ìlàyé èmi yo.